Ìdí tó lè tí ìlú Ọ̀ṣun. Kò lè fásitì wọn yìí, àwọn tó wà mẹ́rin tó wọ́n gbà kan jẹ́. And tá bá fẹ́ sí ìlú Ọ̀ṣun, ẹni tó lè ṣe, tó lè restructure, tó lè ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ìlú Ọ̀ṣun, ìdàgbọ́dọ̀ gbé. Tó nínú ẹgbẹ́ wa, a lot of gbogbo àwọn tó ń jáde, ìgbọ̀n pátá náà wà fún kíkẹ́ bọ́dá ìsìn. Most committed person náà ni aṣíwájú ọ̀dọ̀ ìbàjẹ́. Ambo torí àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn, he has been tested, he has been trusted, and he has been confirmed to be the best among the best. Ìrọ́pọ̀ wa náà ni pé everybody jáde kejì. Ká lọ gba anybody party gbé 18 years before. Kọ́ lọ gba voters pass ọ̀hún. Kọ́ dẹ̀ jáde ní August 8 fún ọdún KBC. No one really Ambo lórí ballot ẹ̀wọ̀n ní Ambo lórí lágbára ọ̀dọ́ ní ilé wa máa gbé láti ìyá ní ìdánwò December àti wọ́n jáde lẹ́yìn wá nífẹ̀ẹ́ Ọ̀ṣun wọ́n fẹ́ kí Ọ̀ṣun tẹ̀síwájú wọ́n fẹ́ kí Ọ̀ṣun rà bí àmọ̀sẹ̀ wọ́n gbọ́dọ̀ jáde Ambo ní August 8